Ogun abẹ́lé orí kẹrìnlélógójì. Yakubu Gowon ń ṣègbéyàwó lẹ́kọ̀ọ́ ńlá wọn tí wọ́n wà lójú ogun bá bínú rangbọndan. Lásìkò tí ogun ń lọ lọ́tún tó ń lọ lósì nínú igbó Biafra tí ọlọ́mọ pàápàá kò mọ ọmọ mọ́, kinní kan wá ṣẹlẹ̀ tó tún da ojú ogun náà rú pátápátá. Àwọn ọmọ Nàìjíríà wà lójú ogun wọn ń jagun, àwọn ọmọ Biafra náà wà lójú ogun wọn ń jagun. Àwọn ọmọdé ń kú sójú ogun, àwọn àgbà náà ń kú sójú ogun. Kò sì tí ì sẹ́ni tó lè sọ bóyá Nàìjíríà yóò wà níṣọ̀kan ni o tàbí wọn yóò pín sọ́nà méjì. Gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé pátá ni wọ́n ń bá Nàìjíríà yìí dárò, wọ́n ń bá wọn kẹ́dùn, wọ́n sì ń wo bí Ọlọ́run yóò ṣe kó Nàìjíríà yọ nínú ìṣòro tó dé bá wọn. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà lójú ogun kò ṣiyèméjì, wọ́n fọkàn sí pé àwọn yóò borí ogun náà dandan ni. Nítorí ẹ̀ ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ náà ṣe yà wọ́n lẹ́nu, nítorí lójijì ni wọ́n dáná ayẹyẹ ńlá kan lẹ́kọ̀ọ́. Ayẹyẹ náà ló sì fẹ́rẹ̀ bà nǹkan jẹ́ lójú ogun. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́dún 1969, ọmọ ọdún 24 34 péré ni Yakubu Gowon, olórí àwọn sọ́jà tó ń darí Nàìjíríà. Òun ni olórí Nàìjíríà, gbogbo agbára pátá sì wà lọ́wọ́ ẹ̀ tí kò sẹ́nìkan tó bẹ́ẹ̀ láti gbó o lẹ́nu. Bí àwọn èèyàn kò tilẹ̀ fẹ́ràn ọkùnrin náà tẹ́lẹ̀ nítorí bí ọ̀rọ̀ ìgbàjọba rẹ̀ ti jẹ́, nígbà tó ti gbàjọba tán ní gbogbo ìlú ti fẹ́ràn ẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n sì wà lẹ́yìn ẹ̀ digbidigbi pé kó lọ gbé orí Ojukwu wálé kó yanjú ogun náà ní kíákíá. Níbi tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ràn ọkùnrin Gowon yìí dé, orúkọ ẹ̀ ló kù tí wọ́n fi ń kọrin. Wọ́n á ní ìtumọ̀ Gowon ní go on with one Nigeria. Ẹ jẹ́ ká máa lọ bẹ́ẹ̀ pẹ̀lú Nàìjíríà ẹyọ kan, kò gbọ́dọ̀ pín sí wẹ́wẹ́ rárá. Bó jẹ́ láàrin sọ́jà bó sì jẹ́ láàrin àwọn aráàlú ni, go on with one Nigeria lẹ́ ó máa gbọ́. Gowon ni wọ́n ń kọrin bẹ́ẹ̀ fún. Ṣùgbọ́n lójijì ni Yakubu Gowon kéde pé òun yóò ṣègbéyàwó òun. Ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Victoria Sakari ló sọ pé òun fẹ́ fẹ́. Ọmọ àdúgbò kan náà sì ni wọ́n ń ṣe o. Ọmọ ọdún 22 ni Victoria, ó sì ṣẹ̀ṣẹ̀ jáde ní iléèwé ni. Nọ́ọ̀sì ni iṣẹ́ tó kọ́, iléèwé àwọn nọ́ọ̀sì náà ló sì lọ. Bó ṣe padà délé náà ni òun àti Gowon kéde pé àwọn yóò fẹ́ ara wọn. Kò sí ẹni tó kọ́kọ́ ka ọ̀rọ̀ náà sí bákan, kò sì sí ẹni tó fọkàn sí pé ọ̀rọ̀ náà lè di nǹkan kan lójú ogun. Bí òun ti sọ pé òun yóò ṣègbéyàwó yìí, bẹ́ẹ̀ ni àwọn aráàlú dìde, wọ́n sì bẹ̀rẹ̀ sí rọ́kùkù kẹ̀kẹ́. Wọ́n ní olórí orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ ṣègbéyàwó. Lójú tiwọn, ayẹyẹ ńlá gbáà nìyẹn. Wọ́n sì ti múra láti bá Gowon ṣe ẹ̀yẹ náà. Bí kò bá ṣe ohun tó ń lọ, kò sí ohun tó burú bí Gowon bá ṣe ìgbéyàwó ẹ̀. Ìgbàkigbà tó bá sì fẹ́ náà ló lè ṣe ayẹyẹ alárinrin láti sàmì ọjọ́ tó fa obìnrin wọ inú ilé ẹ̀. Ṣùgbọ́n wàhálà wà nídìí ọ̀rọ̀ yìí. Wàhálà náà ni pé Nàìjíríà ń jagun lọ́wọ́. Àsìkò tó sì yẹ kí kálukú pa gbogbo àríyá tàbí ohun yòówù tó bá ń ṣe tì kó sì dojúkọ ogun ni. Nítorí ọ̀rọ̀ ogun kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín rárá. Bí gbogbo ènìyàn yóò bá tilẹ̀ ṣàríyá tí yóò sì dáná ayẹyẹ ńlá, kò ní jẹ́ olórí àwọn ológun pátápátá. Ẹni tó jẹ́ òun ní gbogbo àṣẹ àti agbára ogun jíjà fún Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀. Ẹni tó jẹ́ òun ló rán gbogbo àwọn tó lọ sí ojú ogun níbẹ̀. Òun ló pàṣẹ fún wọn kí wọ́n tó lè lọ sójú ogun. Ṣùgbọ́n kò sí ẹni tó ka eléyìí sí nǹkan kan lẹ́kọ̀ọ́ nígbà tí kinní náà bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o. Kálukú kàn gbọ́ pé Yakubu Gowon yóò ṣe ayẹyẹ, wọ́n sì múra láti bá a ṣe ni. Bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ tí ọjọ́ pé, ìyẹn ní ọjọ́ 19 oṣù kẹrin ọdún 1969. Ọjọ́ àbámẹ́ta sátidé kan tí kò ṣeé gbàgbé fún àwọn ará Èkó ni. Ìlú òyìnbó ni wọ́n ti rán aṣọ tí ìyàwó yóò wọ̀ lọ́jọ́ náà wá. Wọ́n ní ẹnìkan tó ń bá ọba ìlú òyìnbó rán aṣọ rẹ̀ ló bá a rán. Bẹ́ẹ̀ ni ìpalẹ̀mọ́ sì ń lọ káàkiri gbogbo ibi. Nígbà tí ọjọ́ náà sì pé ní ṣọ́ọ̀ṣì Christ Cathedral ní Marina lẹ́kọ̀ọ́, aráalé gbọ́ wọn ránṣẹ́ sí ará oko. Àwọn ẹni ọ̀wọ̀ ńláńlá ni wọ́n wà nínú ètò níjọ́ náà, wọ́n sì wà níbẹ̀ tí wọ́n ń darí ayẹyẹ. Ẹni ọ̀wọ̀ Ṣẹ́gun àti Kalẹ̀ ni wọ́n wà nídìí ètò. Àwọn ni wọ́n sì so ọkọ àti ìyàwó papọ̀ mọ́ ara wọn. Olórí àwọn ọmọ ogun Navy, ọ̀gágun Adéwálé ló ṣe ọ̀rẹ́ ọkọ, wọ́n sì jọ wọ aṣọ ológun lọ́jọ́ náà ni. Bẹ́ẹ̀ náà ni olórí àwọn sọ́jà pátá nígbà náà, Hassan Katsina,
náà dúró bíi ẹ̀gbọ́n ìyàwó. Àwọn ológun sì tò lọ lọ́tún àti lósì nígbà tó jẹ́ olórí wọn ló ń ṣe ìgbéyàwó alárinrin. Lẹ́yìn tí wọ́n kúrò ní ṣọ́ọ̀ṣì ni wọ́n kọ́kọ́ gba ibi àríyá ráńpẹ́ lọ, níbi tí àwọn olówó àti ọlọ́lá ìlú ti tún kí tọkọ-tìyàwó káàbọ̀ tí wọ́n sì kí wọn kú oríire. Ìyàwó ti pààrọ̀ aṣọ, ó wọ aṣọ léèsì olówó ńlá tí àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sì bá a dáṣọ. Lẹ́yìn tí wọ́n sì ṣe ayẹyẹ ráńpẹ́ yìí ni wọ́n tún wá jókòó ìdáná ńlá sí ilé ìjọba. Níbẹ̀ ni àwọn èrò ti wá ń rọ́ tí jíjẹ àti mímu sì pọ̀ rẹpẹtẹ. Níbẹ̀ náà làwọn eléré ti wá dáná eré tí wọ́n sì ń kọrin kí Gowon tí ayẹyẹ ń lọ ní rẹ̀bùtù. Àwọn tí wọ́n fẹ́ jó fi ijó dárayá. Nígbà tí ọtí sì wọra tán, kò sí ẹni tó mọ ìgbà tó yẹ kí wọ́n dáwọ́ dúró mọ́. Kódà lẹ́yìn tí ọkọ ìyàwó àti ìyàwó ẹ̀ ti kúrò lójú agbo, àwọn èèyàn kò kúrò níbẹ̀ o. Wọ́n sì ṣe ayẹyẹ náà títí tílẹ̀ fi mọ́ ni. Fàájì ọjọ́ náà pọ̀. Bí ohun gbogbo ti ń lọ nílé yìí, àwọn tí wọ́n wà lójú ogun kò mọ̀. Wọn kò mọ̀ pé ohun tó tó bẹ́ẹ̀ yẹn ń lọ nílé. Bẹ́ẹ̀ Muritala Muhammed wà lójú ogun. Benjamin Adékúnlé wà lójú ogun. Muhammad Showa náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ làwọn jagunjagun tí wọ́n jẹ́ ọ̀gá sọ́jà tí wọ́n tún pọ̀wọ́lé àwọn wọ̀nyí wà níbẹ̀ pẹ̀lú wọn. Kálukú ń jagun lọ ní tiwọn ni. Àfi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí rí àwọn ìwé ìròyìn tí àwọn tí wọ́n sì lè gbọ́ lórí rédíò gbọ́ pé olórí ìjọba ológun ní Nàìjíríà ṣèyàwó àti pé ayẹyẹ náà kọjá àfẹnuròyìn lásán, ẹni tó bá débẹ̀ ló lè sọ. Ọ̀rọ̀ náà kọ́kọ́ dá nígbà tó jẹ́ àwọn tí wọ́n fẹ́ràn Gowon àti Nàìjíríà ni wọ́n ń ròyìn ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nígbà tó dé ọwọ́ àwọn tó kórìíra Nàìjíríà tó jẹ́ ìjọba Biafra ni wọ́n fẹ́ràn, ọ̀tọ̀ ní ìròyìn tó ń jáde níbẹ̀. Níṣe ni wọ́n ń bú Gowon. Wọ́n ní ó rán àwọn ọmọ ọlọ́mọ jáde sí ojú ogun, òun wá jókòó sílé, ó ń ṣe àríyá, ó lóun ń ṣèyàwó kankan. Nígbà náà ni àwọn tí wọ́n jẹ́ ọ̀gá lójú ogun yìí bẹ̀rẹ̀ sí bínú. Wọ́n ń bínú sí olórí ogun pátá pé bí Gowon yóò bá tiẹ̀ ṣègbéyàwó ẹ̀, ṣé ìbá ní sùúrù kí àwọn èèyàn tí wọ́n wà lójú ogun padà délé náà, tàbí ó ti rò pé ogun yìí ò ní parí ni. Àwọn kan nínú wọn kò tiẹ̀ lòdì sí pé ó ṣègbéyàwó ẹ̀, ṣùgbọ́n wọ́n ní ohun tó lè ṣe ní kóòtù lásán pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan tàbí àwọn méjì ni. Bó bá ṣe bẹ́ẹ̀ làwọn èèyàn yóò fi mọ̀ pé ohun tó ń lọ ní Nàìjíríà kì í ṣe gbéwé ṣeré. Ṣùgbọ́n pẹ̀lú èyí tó ṣe yìí, níṣe làwọn èèyàn yóò máa wo Nàìjíríà bí ẹnìkan tí kò níkan ṣe, bí orílẹ̀-èdè kan tí ọ̀rọ̀ kò ká lára, àti bí ẹni tí kò mọ̀ kan nítorí kò sí orílẹ̀-èdè tí wọ́n ti ń jagun tó ṣe pé olè àríyá ni olórí orílẹ̀-èdè bẹ́ẹ̀ yóò máa sá lọ. Níbi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ rèé o, tí kálukú sá ń sọ lọ́tún àti lósì tí wọ́n sì ń wo ohun tó ṣẹlẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí kò dáa rárá. Àwọn jagunjagun bẹ̀rẹ̀ sí bínú lójú ogun, pàápàá àwọn tí wọ́n wà lójú ogun. Nígbà tí Gowon yóò fi gbọ́ ọ̀rọ̀ yìí, nǹkan ti fẹ́rẹ̀ẹ́ dàrú tán pátápátá. Nítorí lẹ́yìn ìgbéyàwó, òun àti ìyàwó ẹ̀ sì wá ibì kan lọ tí àwọn ti ń gbádùn ara wọn. Nǹkan ìbínú ni eléyìí jẹ́ fún ọ̀pọ̀ àwọn tí wọ́n wà lójú ogun tí wọ́n jẹ́ ọ̀gá yìí. Wọ́n á ní ṣé àwọn kò ní ìyàwó sí ilé ni, àbí àwọn náà kò lè fẹ́ ìyàwó tàwọn. Bí Gowon ti gbọ́ ọ̀rọ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé. Àwọn alukoro ẹ̀ sì ti ń jáde wá wí tẹnu wọn. Gowon ní òun ò mú ètò náà ní aláriwo rárá o, nítorí ó mọ ohun tó ń lọ. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n fẹ́ràn òun ni wọ́n fẹ́ kinní náà lójúmọ́ òun lọ́wọ́. Ó sì ṣòro fún òun láti dá wọn lọ́wọ́ dúró, nítorí pé ohun tí wọ́n ṣe wọn kò sọ fún òun rárá tí wọ́n fi dá iná ẹ̀. Ojú òun lásán lòun náà fi rí i. Òun kò mọ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ rẹ̀ láàrin ara wọn. Kí a ló ránṣẹ́ sí àwọn jagunjagun lójú ogun pé kò sí gìrì kí wọ́n máa jagun wọn lọ o, òun wà lẹ́yìn wọn. Ṣùgbọ́n ọ̀bẹ gé ọmọ lọ́wọ́, ọmọ sáré sọ ọ̀bẹ náà sílẹ̀. Ṣé ọ̀bẹ kò ti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ni? Bí ọ̀rọ̀ Gowon ti dùn tó, ọ̀rọ̀ náà kò wọ àwọn èèyàn létí mọ́. Wọ́n ní bó bá ṣe ohun tí àwọn ti gbọ́ láti ìbẹ̀rẹ̀ ni, bóyá ọ̀rọ̀ náà yóò tà, nítorí àwọn yóò ti sọ fáwọn ọmọ ogun àwọn. Ọ̀pọ̀ àwọn ọmọdé ológun àti àwọn ọ̀gá kéékèèké ni wọ́n ń kùn tí wọn kò fẹ́ jagun mọ́. Wọ́n ní kí làwọn ń jagun fún, kí àwọn náà kúkú máa ṣe àríyá, kí àwọn náà sì máa gbádùn ara àwọn. Bí Nàìjíríà bá fẹ́ dàrú, kó tètè ya dàrú kíákíá. Àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n gbọ́n ni wọ́n ń bẹ̀ wọ́n. Wọ́n ṣáà ń sọ pé wọn ò gbọ́dọ̀ torí ìṣẹ̀lẹ̀ náà pa ogun tí wọ́n ń jà tì, nítorí tó bá ṣẹlẹ̀ tán gbogbo àwọn lọ̀rọ̀ náà yóò kàn pátápátá. Wọ́n ní kí àwọn kọ́kọ́ lé akátá lọ tán, kí
kí àwọn tó wá fàbọ̀ bá ẹdìyẹ. Bí àwọn bá jagun tí àwọn ṣẹ́gun, àwọn yóò wá mọ ohun tí àwọn yóò ṣe. Bí ọ̀rọ̀ bá ti dà báyìí, ológun kan kò ní í dúró kí nǹkan doríkodò pátá kó tó wà àtúnṣe. Kò wá ń sáré kàbàkàbà. Ó bá àwọn èèyàn ẹ̀ tí wọ́n jọ wà lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀. Wọ́n ní àfi kó yáa fi ìyàwó ẹ̀ tuntun sílẹ̀ kí òun náà wá sí ojú ogun o. Kì í ṣe pé ó ń lọ síbẹ̀ láti lọ jagun o, ṣùgbọ́n kí òun náà fi ojú ara rẹ̀ rí ohun tó ń lọ, kó wo àwọn tí wọ́n ń jà lójú ogun àti bí wọ́n ṣe ń jagun ọ̀hún, kó sì kí àwọn ọ̀gá àti àwọn ọmọọṣẹ́ pé wọ́n kú iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe, nítorí iṣẹ́ Nàìjíríà ní gbogbo wọn ń ṣe. Ṣùgbọ́n àwọn kan ní kó má lọ o, pé tó bá lọ ó lè má padà dé, tàbí kó jẹ́ ohun tí kò rò rárá ni yóò tọ́ ò lójú ogun o. Ṣùgbọ́n Gowon ní òun yóò lọ dandan o, ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ sóhun náà ni kó ṣẹlẹ̀ sóhun. Èyí ni Gowon ṣe gbéra ló bá lọ bá àwọn tí wọ́n ń jagun lọ́hùn-ún. Òun náà wọ kàkí àwọn jagunjagun. Nígbà tó dé ọ̀hún, ó ṣe ju ohun táwọn tí wọ́n sọ pé kó lọ pa pàárò lọ. Bó ti dé ojú ogun ló ní kí wọ́n mú òun dé ojú ìjà. Láwọn ibi tí ìjà ti ń gbóná lọ́wọ́lọ́wọ́, òun náà débẹ̀, ó sì fojú winá ogun. Kódà ó bá àwọn sọ́jà míì tún ìbọn wọn ṣe, bẹ́ẹ̀ ló sì kọ́ àwọn míì bó ti yẹ kí wọ́n gbé ìbọn wọn tí kò fi ní wọ́n lára, tàbí tí apá àwọn ọ̀tá wọn kò fi ní ká wọn bí wọ́n bá jọ ń dáná ìbọn fúnra wọn. Àwọn sọ́jà míì tí wọn kò rí rí, wọ́n fúnra wọn rìn jáde láti wá wò ó. Ó sì jókòó tì wọ́n, ó bá wọn ṣeré títí, bẹ́ẹ̀ ló ń bá wọn sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni ẹnu sì ń ya gbogbo wọn. Lẹ́yìn tó ti kúrò lọ́dọ̀ àwọn tí wọ́n wà lójú ogun, ló lọ sí apá àwọn ibòmíì tí àwọn sọ́jà Nàìjíríà ti gbà lọ́wọ́ àwọn Biafra. Ó sì rin ilẹ̀ náà káàkiri níbẹ̀ pàápàá. Lẹ́yìn tí Gowon ti wá ṣe èyí tán, tó lọ sí ojú ogun tó rí àwọn jagunjagun, tó bá àwọn ọ̀gá sọ́jà gbogbo sọ̀rọ̀, tó sún sáwọn apá ibi tí wọ́n ti ń jagun, kò sẹ́nìkan tó tún lè sọ kinní kan mọ́. Wọ́n kàn sinmi ariwo ni. Àwọn tí inú ń bí ti gbà pé àṣìṣe lásán ni. Àwọn tí wọ́n sì fẹ́ fi ọ̀rọ̀ náà dá wàhálà sílẹ̀ pàápàá kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Kálukú ti mọ̀ pé Gowon pàápàá kò kọ̀ ikú. Bí ogun bá yá, òun náà lè lọ sójú ogun. Ọ̀rọ̀ yìí ló túbọ̀ mú àwọn sọ́jà tí wọ́n wà ní apá ọ̀nà Òwèrè, àwọn tí àwọn ọmọ ojúkú ti lé tẹ́lẹ̀ tún padà sẹ́yìn. Wọ́n múra ìjà lákọ̀tun. Wọ́n múra ìjà náà kíkankíkan báyìí ni o. Wọ́n ní gbogbo ìlú tí àwọn ọmọ Biafra ti gbà lọ́wọ́ àwọn làwọn yóò tún gbà padà. Àwọn yóò sì lé wọn tí wọn kò fi ní lè ṣe kinní kan mọ́, tí àwọn yóò sì gba àwọn ìlú ńláńlá tó kù lọ́wọ́ wọn. Bí ojúkú pàápàá ti gbọ́ pé Gowon wá sójú ogun ni wàhálà ti dé bá òun náà, nítorí gẹ́gẹ́ bí ọ̀gá sọ́jà àti olórí ológun, ó mọ ohun tí wíwá sójú ogun bẹ́ẹ̀ yóò ṣe fún gbogbo àwọn sọ́jà tí wọ́n bá rí i. Ó mọ̀ pé ìjà náà yóò le ju ti tẹ́lẹ̀ lọ nítorí ọ̀rọ̀ tó ti bá wọn sọ. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí yóò kọ̀ nínú wọn láti kú sí ojú ogun. Lòun náà bá sa gbogbo àwọn sọ́jà ọ̀dọ́ ẹ̀ jọ. Ó ní kí wọ́n má dúró mọ́ o, kí wọ́n yá tètè máa lọ sí ìtòsí Òwèrè, kí wọ́n lé gbogbo àwọn sọ́jà Nàìjíríà tó wà níbẹ̀ dànù kí ọkàn wọn tó balẹ̀ rárá, kí wọ́n sì lé wọn kúrò lórí ilẹ̀ Biafra. Èyíkéyìí tí ọwọ́ wọn bá sì tó, apádànù ni kí wọ́n pa á po. Báyìí náà ni ogun náà tún ṣẹlẹ̀ lákọ̀tun. Ìjà ńlá tún ṣẹlẹ̀ nítòsí Òwèrè. Àwọn tí kò rà pàápàá san. Ẹ tún máa bá wa ká lọ láìpẹ́ rárá. Ọláìwọlá Alága ló ń tún pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú afẹ́rẹ́ òní o.